àtàwọn tó wà pẹ̀lú wọn wọ́n ní ètò òun bí tá a wà ń bẹ̀ wọ́n ní ó ti ní ètò. àti àdàkùn máa pa máa rẹ̀ nílé Olohunkemi. bàbá wa ìmọ̀mọ̀ àgbà máa pa máa rẹ̀. wọ́n ti dé ìjókòó yìí. máa fò síta. àti àdàkùn máa fò síta bàbá Olohunkemi. máa pa máa rẹ̀. bàbá wa ìmọ̀lẹ́sìn. àdàkùn máa pa máa rẹ̀ nílé Olohunkemi. bàbá wa ìmọ̀lẹ́sìn. máa pa máa rẹ̀. Arademi. máa pa máa rẹ̀. bàbá wa ìmọ̀lẹ́sìn. Arademi. àti àdàkùn máa pa máa rẹ̀. bàbá ọmọ ní Walimat. bàbá wa Sheikh Malamei. máa pa máa rẹ̀. bàbá wa Sheikh Malamei. bàbá wa Imam. máa pa máa rẹ̀. Yakub Alhaja. máa pa máa rẹ̀ nílé Olohunkemi. máa pa máa rẹ̀. ẹ dákun ẹ bá ń ya àwọn méjì tí wọ́n bá control mọ́tò àwọn bàbá rẹ̀ mọ́ bá gbà. ọ̀yà níbi ìyànà wọ́n ti wà ní street Abiganmi. ẹ dákun tó lọ lọ́hùn. máa pa máa rẹ̀. ẹ bá ń jọ àwọn kọ́tìmà láti lídìí wọn wọlé sí street mi. àti àdàkùn máa pa máa rẹ̀ ní. bàbá wa Sheikh Malamei. máa pa máa rẹ̀. bàbá wa Sheikh Malamei oníwàásí. máa pa máa rẹ̀. ní mọ́sálásí ńlá. àti àdàkùn máa pa máa rẹ̀. nílọrin. nílé Olohunkemi. Al-Imam Yakub Alhaja. máa pa máa rẹ̀. máa pa máa rẹ̀. àti àdàkùn máa pa máa rẹ̀ nílé Olohunkemi. Muhammadun Fatihu Babil Hude. Wa ila al-miqati la yughlaku. Atabidini qayyimi wadihi. Bayna dalali wa hudan yagriku. كذلك الحق إذا ما على محل باطل يزهق. ọ̀rẹ́ Ọlọ́run ayẹ́fẹ́ ọba Olúwa Muhammadu ẹni tọ́lé yóò jèrè. ọ̀rẹ́ Ọlọ́run ayẹ́fẹ́ ọba Olúwa Muhammadu ẹni tọ́lé yóò jèrè. ọ̀rẹ́ Ọlọ́run ayẹ́fẹ́ ọba Olúwa. ọ̀rẹ́ Ọlọ́run ayẹ́fẹ́ ọba Olúwa. Muhammadu ẹni tẹ̀lé yóò jèrè. Muhammadu ayẹ́fẹ́ ọba Olúwa. Muhammadu ẹni tẹ̀lé yóò jèrè. Ọba Khalifa ní Sakama wọ́n wọlé sáàrin wa níbí yìí. Ọba Khalifa ní Sakama. My Lord, the sitting Grand Cadi of the Kwara State Court of Appeal, my Lord Honorable Justice Abdulateef Kamal. Muhammadu ayẹ́fẹ́ ọba Olúwa. Muhammadu ẹni tẹ̀lé yóò jèrè. Rahimallahu ta'ala Sheikhana Sofil Kamala. Muhammadu ayẹ́fẹ́ ọba Olúwa. Muhammadu ẹni tẹ̀lé yóò jèrè. Honorable Grand Cadi of the Kwara State Court of Appeal. Wọ́n kí bàbá àgbà lérùbú ọmọ àwọn àgbàlagbà. Bàbá aládé ta. Muhammadu ayẹ́fẹ́ ọba Olúwa. Muhammadu Alhaji wa Mujahid all the way from Lagos. Mercury Worldwide Haji Mujahid.
àwọn pẹ̀lú ìyàwó wọn olóríire ni. àyànfẹ́ ọba Olúwa. Your presence is acknowledged. ẹni tẹ̀lé yóò jèrè. Muhammadun fatihu babili huda. Ọwọ́ ìlàlímí kọ́ọ̀tì láyùgìlákù. Àtàbídì ní kọ̀yìmí wádìí. Bẹ́ẹ̀nà dọ̀lálì wàhùdà yagiriku. Kàdálíkà lẹ́hàkù. إذا ما على محل باطل يزهق سبحان من صوره صورة سبحان من صوره صورة أكمل معناها الذي يخلق سبحان من صوره صورة أكمل معناها الذي يخلق يا ويل من كذبه بعدما يا ويل من كذبه بعدما بعدما كان أمينا فيهم يصدق الله Allah. Ọ̀rẹ́ Ọlọ́hun àyànfẹ́ ọba Olúwa Muhammad ẹni tẹ̀lé yóò jèrè. Muhammadun àyànfẹ́ ọba Olúwa. Muhammadun ẹni tẹ̀lé yóò jèrè. Wọlánà Sultanul Wa'izin. Bàbá bàyá. Bàbá àmọ́mọ́ àgbà ti dé, ta ló ní mọ́tò tó wà níwájú bí Lexus yẹn? Bàbá àmọ́mọ́ oníyè, wọ́n ti wà ń bí pẹ̀lú wa. Ẹ̀yin síkọ́ọ̀tì ẹ̀jọ̀ ẹ̀ bá wa ṣiṣẹ́ mẹ́yẹ. Mọ́tò àwọn àgbàlagbà wa làwọn olóòkàn yìí. Ẹgbẹ́ Lexus yẹn kó ń bẹ̀ pátápátá. Ẹni tẹ̀lé yóò jèrè. لو لم يقل إني رسول أمن شاهده في وجهه ينطق bẹ́ẹ̀ bá lóun ò dá nábì mọ̀. ilaha illallah. ó ráwọn ẹ̀yà nábì ni. ilaha illallah. ó rí bàbá àgbà lérúbú ni ẹ̀. ilaha illallah. subhana man sawwarahu suratan. ẹni ọlọ́wọ́ ò dárú rẹ̀ rí òun náà là nábì. ẹni tọ́lọ́wọ́ ò ní dárú rẹ̀ mọ́ òun náà là nábì. subhana man sawwarahu suratan akmala ma'anaha alladhi yakhluqu ya wayla man kadhabahu ba'da ma ya wayla man kadhabahu ba'da ma kana amina fihim yasiduku. la ilaha illallah. ẹni ìmọ́lẹ̀ ànábì ò bá tún dọ́dọ̀ rẹ̀ títí dì sí ìmọ́lẹ̀ wo ló tó wá kù. la ilaha illallah. ya wayla man kadhabahu ba'da ma kana amina fihim yasiduku. ọ̀rẹ́ ọlọ́run àyànfẹ́ ọba Olúwa Muhammad ẹni tẹ̀lé yóò jèrè. àyànfẹ́ ọba Olúwa Muhammad ẹni tẹ̀lé yóò jèrè. ọ̀rẹ́ ọlọ́run àyànfẹ́ ọba Olúwa Muhammad ẹni tẹ̀lé yóò jèrè. ọba àmọ̀tẹ́tẹ̀mọ̀ àgbà wọ́n ti dé jòkó yìí. ọ̀rẹ́ ọlọ́run àyànfẹ́ ọba Olúwa Muhammad ẹni tẹ̀lé yóò jèrè. ọ̀rẹ́ ọlọ́run àyànfẹ́ ọba Olúwa Muhammad ẹni tẹ̀lé yóò jèrè. Ya Rabbi. Ya Rabbi qaddamtani amama fakataritani lihummati imama wa akhtaritani lihummati
لأمتي إماما كبير أئمة هذه الولاية يا ربي قد قدمتني أماما بالي واخترتني لأمتي إماما wọ́n sọ fún yẹn kó dìde tó bá ti rí ìwọ náà pẹ̀lú kó dìde. أنت الذي أكرمتني وآلي Aba ya dada. Baba baya. أنت الذي أكرمتني وآلي حتى أرى بعد Baba Imamu kokoro kan. السما Wọ́n ti wọlé sáàrin wa. حتى أرى بعد الأولى Baba Imamu kokoro kan. Baba Imamu olóyin. Wọ́n ti wà níjòkó. Rosakitani Imamu olóyin. Abidona Baba Imamu oníyè. Baba Imamu olóyin. Imamu oníyè. Labidona halala Abon adita anemo Sheikh Al-Bahami Ibrahim bin Zubair Al-Misri Nemo karon Al-Misri bàbá wa gba ẹ̀sìn Ọlọ́run ní fi yín lẹ́sà. Wáyé ṣìtẹ́yí kúlúwàrọ̀ kàlámi. Wáyé ṣìtẹ́yí kúlúwàrọ̀ kàlámi. Ja'altahu bẹ́ẹ̀nà liwàrọ̀ tó àmà. Ja'altahu bẹ́ẹ̀nà liwàrọ̀ tó àmà. Ìlọrin Al-Adabi oníbàjẹ́. Anali imamu abudu kalifulani. Bàbá wa Fadilatu Sheikh. Anali imamu abudu kalifulani. Fadilatu Sheikh. Anali imamu Al-Mu'assis wal-Mudir. abudu kalifulani. Al-Imam Al-Khatib. Àti lóbómi kárọ̀bànà sálámà. Àti lóbómi Al-Imam kárọ̀bànà Al-Shafi'i. Àlàyé. Anali imamu abudu kalifulani. Kabiru a'immati. Anali imamu abudu kalifulani. Àti lóbómi kárọ̀bànà sálámà. Àti lóbómi kárọ̀bànà sálámà. Ìtẹ́ yìí ẹni tó bá ti ráyè lórí chíà ìtítẹ́ yìí wà fún nìyẹn. Anali imamu abudu kalifulani. Anali imamu àwọn ní wàlímà nìkan àwọn ni wọ́n níbí yìí àwọn ní wàlímà lóbómi àti àwọn. Rọ̀bánà sálámà. Àti lóbómi kárọ̀bànà Bàbá àmọ́bọ̀ àgbà sálámà. fún tilé tó kolẹ̀ Kwara wọ́n ti darapọ̀ mọ́ wa níjòkólẹ̀ oríire yìí. Anali imamu abudu kalifulani. Anali imamu abudu kalifulani. Bàbá wa al-imam Imam àgbà nígbàlẹ̀ sálámà. wọ́n wọlé pẹ̀lú bàbá àmọ́bọ̀ àgbà. Lóbómi kárọ̀bànà. Bàbá wa jẹ́lẹ́sẹ̀ àgbà. Tó o bá ti sí nínú ẹ́ńtọ́rì jẹ́ àwọn bàbá dákúmọ́tò ń bẹ̀. Ìkọ̀dámúta ní àmàmà. Ya Rabbi qaddamtani amama. Ya Rabbi qaddamta ní àmàmà. Ya Rabbi qaddamtani amama. واختارتني لأمتي إماما. واختارتني
لأمتي إماما أنت الذي شيخ الهماوي أمتني وآلي شيخ الهماوي شيخ الهماوي bàbá mi lọ́wọ́ ń kọrin wọ́n ti wọlé sí ìjòkólẹ̀ oríire yìí. أنت الذي أكرمتني وآلي أنت الذي أكرمتني وآلي. ẹ̀dọ́kẹ́ kó àwọn tá a bá àwọn bàbá àwọn àgbàlagbà wa ẹ jòkó torí Ọlọ́run ká mọ ibi tó bá kù sí. láwí sáàmà àtàrọ̀ bàdàlẹ̀ ọ̀làwí sáàmà. wàsímí muhammadu libashiru hadi wakana jáde. wọlé sí ìjòkólẹ̀ oríire yìí. anali imam fadilatu Sheikh kalifulani Suleiman Al-Faruq Olikijikpa Al-Miskinu Billah. àwa tá a bá àwọn àgbàlagbà wa wá tá a bá ti jòkó bá a ti máa ń jòkó lẹ́sẹ̀ wọn yóò nítumọ̀ nísìnyí. ẹ jẹ́ jòkólẹ̀ ẹ bá ti jòkó yóò nítumọ̀. anali imamu abudu kalifulani atilubumi ka robana salama atilubumi ka robana salama wasimi muhammadu libashiru hadi wakana jadi wa abi mama wakana jadi wa abi mama anali imamu abudu kalifulani ọ̀nà gbọdọ̀ wá bí. imamu abudu kalifulani. ẹni tí o bá níṣẹ́ tí ń ṣe lójú àgbo yìí kọ́lọ̀ wá bí kan fìdílé tó lọ Ọlọ́run ẹ dákun tó lọ Ọlọ́run ẹni tí o bá níṣẹ́ tí ń ṣe ń bì yìí kọ́lọ̀ wá bí jòkó mufti diyar kalifulani. bàbá wa olúbùnmi kárọ̀bànà sálámà. bàbá wa mufti diyar kárọ̀bànà bàbá wa dájú fàgbà wọ́n ti dé jòkó yìí bàbá wa Mamu Gambari bàbá wa Mamu Gambari wọ́n ti darapọ̀ mọ́ wa ní jòkó yìí. kọ́díkọ́ dámúta ní àmàmà. al-mufti wakatari tani fadilatu Sheikh Suleiman ummati imama. Al-Faruq wakatari tani Olikijikpa Al-Miskinu Billah. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń dààmú àlàáfíà àwọn àgbàlagbà wa kò dùn mọ́ wa o ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n ó jókòó ẹ kú òun bẹ́ẹ̀ ẹ̀yin cameraman ẹ jọ̀ọ́ ẹ dira yín kù lọ́wọ́ báyìí báyìí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run please hold on my Naija hold on ọ̀gá ẹ dúró ẹ jáde síta ẹ jọ̀ọ́ ẹ kú òun bẹ́ẹ̀ ẹ jáde síta ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró dúró náà ń bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ kúrò ń bẹ̀. sí bàbá wa mufti diyar tí wọ́n bá ti kí bàbá mọ́mọ́ àgbà tán nísìnyí ètò náà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà tí àwọn àgbàlagbà wọn bá ti jòkó dáadáa tán ara kó wó balẹ̀ nísìnyí wọ́n èé sọ yìí ń fún yàn ẹni tá a bá ti náwó rẹ̀ sí security ẹ bá gbé lẹ́ẹ̀kan náà látẹsẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jòkó kú tí èso ọkọ yín wọ́n lé yín dìde o tètè dìde nísìnyí o gbogbo wọn tó jòkó mi tí wọn ò fi ọ́ sí tètè wáyè mi o ẹ jọ̀ọ́. Ya Rabbi kọ́dí máma. Sheikh Abdallah Olohunkemi wa àbí Arademi Al-Imamu abudu kalifulani. ẹ bàbá mufti ṣe smile
olóríire ní máa mara wọn. Abudu Kalifulani. ẹ wọ́n ní bàbá mufti ṣe ń dùn sí nǹkan oríire nígbà tó pẹ́ lóríire làwọn náà. Abudu Kalifulani. bàbá wa Sheikh Al-Hamawi wọ́n mi rí báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni. Wọ́pàdà sàlámà. bẹ́ẹ̀ bá jẹ́ gíga yóò dá gíga mọ̀. kò sì ní bí ó ṣubú. sàlámà. wọ́n fẹ́ kí bàbá gbà nímọ̀lẹ́. wọ́n dàrú ìlàrú Abudu Kalifulani. Àdìlúhùmí kárọ̀bànà sàlámà. See this motors. Àdìlúhùmí kárọ̀bànà sàlámà. olùwàkánà jàdí wà ábì. Ìmáàmà bàbá mọ́mọ́ àgbà wọ́n lórí mi kọ́ ló ti bẹ̀rẹ̀. bàbá mi ìmáàmù ni bàbá tó bí mi ìmáàmù ni ẹ mẹ́jọ yà yín lẹ́nu. Wàsímí Muhammadu Libashiru Hadi. bẹ́ẹ̀ni. Wakana jadi wa abi imama. Wakana jadi wa abi ima. lẹ́mi náà ti kéré báyìí bàbá mi ìmáàmù ni èmi náà ìmáàmù ni ẹ fi yóò kùkù. Wàdàmú ilahi walidi wa ummi. bàbá gbọ́ Olohunkemi wọ́n kí bàbá jálọ́sẹ̀ àgbà. Wàdàmú ilahi wọ́n kí bàbá mufti. walidi wa ummi. Wa kullu ma walidi wa ummi. bàbá mọ́mọ́ àgbà wọ́n lómi kó àwọn kan ni wọ́n ṣiṣẹ́ mi wọ́n ní bàbá mi tó bí mi. Wàdàmú ilahi walidi wa ummi. wọ́n ní ìyá kan ló ṣiṣẹ́ àwọn táwọn fi rí báyìí. Wa kullu man allamani nizama. Wa kullu man allamani nizama. wa kullu man allamani nizama. gbogbo àwọn tí mo gba wájú wọn kọjá tí wọ́n parí ètò ayé mi báyìí wọ́n ní kíkì Ọlọ́run kó má dáwọ́ lára wọn gbà. bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ wọ́n ní ká dákun ká farabalẹ̀ dáadáa ní tìtorí tọlọ́hun. bàbá wa ìmáàmù wọ́n ní ká dákun ká farabalẹ̀ dáadáa nítorí tànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ká dákun kí á farabalẹ̀ dáadáa nítorí ti àdúrà. bàbá wa ẹ̀mọ́ wọn ní àwọn àsọ̀rí ńlá mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a dákọ̀ yìí ilé ya torí ẹ̀ farabalẹ̀ tí bí wá jèrè ìfarabalẹ̀. bàbá ẹ̀mọ́ wọn ní ẹja farabalẹ̀ kálíbà jèrè ìfarabalẹ̀. ẹ ṣé púpọ̀ pẹ̀lú gbígbọ́ àti gbígbọ́ àwọn lẹ́yìn ìfarabalẹ̀ wa ni bàbá wa mọ́mọ́ àgbà wọn ní ká wá yòóbó ànábì wa Muhammad kárakára nígbà mẹ́ta. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. àmì wa náà kájí ogún kéńgbà mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. Bismillah salatul fatih. Amin. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Muhammadin al-fatih lima ughliqa wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihi al-azim. Amina. Amina. Amina ya Allah. Àsàlátù wa dáadáa tá a ṣe yìí Ọlọ́run bá sọ di ọ̀tun ìkẹ́, Ọlọ́run bá sọ di ọ̀tun ìgẹ̀, Ọlọ́run bá sọ di ọ̀tun ọlá, Ọlọ́run bá sọ di ọ̀tun ọlá, Ọlọ́run bá sọ di ọ̀tun ìyọ́nú rẹ̀, Ọlọ́run bá rọ̀ lójú àrọ̀mọ́dá síbùsọ̀ anábùwà Muhammad fún àlọ́jọ́ gbẹ̀ndé alikiyama
kọ́mọ wá fi gbogbo wà tí ó tó ìṣẹ́jú kọ̀ọ̀kan di ọ̀tún 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 fún àná Muhammad ọlá àyànẹ́bí náà lábí bí ọlọ́run sallallahu alayhi wa sallam. ọlá mímí rẹ mẹ́ta mẹ́ta jẹ̀mọ́. Amina 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 ya Allah. abọ́lá yìí tànẹ́bí náà tún fi bọ́ lọ́hùn dákun ọlọ́run àbí ọ ṣe sùúrù àtúntò ọbẹ̀ dákun ṣe sùúrù dákun àbí ọ ṣe sùúrù ọlọ́run máa bá a ṣe bẹ́ẹ̀ náà fáwọn aráalé ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run máa bá a ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀rẹ́ ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run máa bá a ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn mùmínì òdodo tí wọ́n tẹ̀lé ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. láti ọjọ́ àkọ́kọ́ fàátẹ́ dọjọ́ òní tí ó fi wá di ọjọ́ ọ̀la èmi ìrẹ́ ní abẹ́ ọlọ́run má fi yọ ọ́lẹ̀ láàrin wọn ọlọ́gbọ́lóhùn àmì wa mẹ́ta jẹ̀mọ́. Amina 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 ya Allah. ọlọ́gbọ́lóhùn àmì wa mẹ́ta kó tún kù kèsì. Amina 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 ya Allah. Al-Barkah bí a tún fi bí ọlọ́run. ọlọ́run àbí ọ̀dàkùn bá a ṣe bẹ́ẹ̀ dákun àti àwa náà pẹ̀lú wọn ọ̀làgbọ́lóhùn àmì wa mẹ́ta jẹ̀mọ́. Amina 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 ya Allah. Salatul Fatih. Amin. Bismillahir Rahmanir Rahim. Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih lima ughliqa wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihil azim. Amina 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 ya Allah. Abọ́lá gbogbo wọn fi wọ́n bẹ lọ́hùn àtúbọ̀lá gbogbo wa náà bẹ lọ́hùn àtúbọ̀lá àdúrà fi bẹ lọ́hùn dákun ọlọ́hùn ẹ̀dá rẹ̀ ńlá tọ́ pọ́nlé tọ́ yẹ sí tó bùkún tó sì gbéga tó wá fún ní àlùbáríkà ọwọ́ kó gbogbo àwa yìí jọ sínú òde rẹ̀ báyìí sínú ìfẹ́ rẹ̀ wọ́n lọ́wọ́ mọ̀ sí dáadáa púpọ̀ fún un. Alhamdulillah. Alhaji wa Abdallah Olohunkemi Arademi bàbá máwọn ní ẹ̀dákun torí ọlọ́run jàmáà pẹ̀lú ìdárúkọ rẹ̀ lábẹ́ oore tọ́lọ̀ ń ṣe fún yìí bàbá wa ìmọ̀ àmọ́ ní gbogbo wa ká sọ pé Allahu Akbar. Allahu Akbar. wọ́n ní ká tún wí lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. Allahu Akbar. wọ́n ní ká yóò pé mẹ́ta pé Allahu Akbar. Allahu Akbar. bàbá mọ́mọ́ àgbà wọn la bọ́ sọ fún ọlọ́run o nítorí pé òun náà lọ sọ bẹ́ẹ̀ nínú tírà rẹ̀ yìí tó mọ́ Al-Qur'anul Karim fún ẹ̀dá rẹ̀ tó mọ́ jùlọ anabi tiwa Muhammadu sallallahu alayhi wa sallam. yìí pé wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtaru
bàbá wa mọ́mọ́ ọlọ́rọ̀ ọlọ́run wọ́n ní bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe fún yín o bọ́lọ́run ti wá ṣeun náà ọlọ́run àbí ọ̀dàkùnmá kò ṣe bẹ́ẹ̀ mọ́. àmín. dákùnmá bá a ṣe bẹ́ẹ̀ fún ọlọ́gbére. àmín. ọlá gbogbo àwọn ẹni rere tó kójọ sọ́dọ̀ rẹ̀ yìí ọlá gbólóhùn àmín wa mẹ́ta jàmá. àmín. àmín. àmín ya Allah. bisimilahi alifataha. àmín. bisimilahi rahman rahim. alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين ومتى آمين 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 يا الله. àwọn náà àwa náà bàbá mọ́mọ́ àgbà àwọn la tẹ̀lé ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àti ẹ̀kọ́ rẹ̀ èyí tó fi yé wa wípé khusil khaira من أهله ودع شر لأهله صلى الله عليه وسلم نبي محمد صلى الله عليه وسلم ولا بولاتي هنا أبي بلون kọ́dá kó ṣe sùúrù àtúbẹ̀ kó ṣe sùúrù sí àtúní ọ̀dà kó ṣe sùúrù sí gbogbo tó ṣe lóore fún àwa náà bó ti pọ̀ tó ní abẹ́lẹ́ nǹkan ṣe sùúrù àgbẹ̀ ọ̀dàkùn ọ̀dà àti ẹ̀hún ọlọ́run ò dákun má kó o ṣe mọ́. àmín. ọlọ́run àbí ọ̀dàkùn ọlọ́run máa ṣe é sí fún wa síwájú sí i kó tó wá ètò tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run fi kún fún wa. àmín. ọlọ́run ti ṣe fún yín tó dára yìí ọlọ́run àmín wa mẹ́ta jẹ̀mọ́. àmín. àmín. àmín ya Allah. bisimilahi alifataha. àmín. bisimilahi rahman rahim. alhamdulillahi rabbil alamin. arrahman rahim. maliki yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in. ihdina siratal mustaqim. siratal ladina an'amta alayhim. ghayril maghdubi alayhim waladdallin. Àmín. àmín wa mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. bisimilahi kulhuwala bisimilahi kulawusu méjèèjì. Àmín. Bismillahi rahmani rahim. Kul huwallahu ahad. Allahu samadu. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. Bismillahi rahmani rahim. Kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqaba wa min sharri naffathati fil 'uqadi wa min sharri hasidin idha hasad. Àmín. Bismillahi rahmani rahim. Kul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas alladhi yuwaswisu fi sudurin nasi minal jinnati wan nas. àmín wa mẹ́ta. Amina. Amina.
آمين يا الله. بسم الله الفاتحة التحيات لله. آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمين 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 يا الله. Bàbá ní lórí bẹ́ẹ̀ erigun rábà ní ẹ̀yìn òní bàbá ní ẹni ọlọ́run ni Alhaji Umar Kadiri abdul ọlọ́run kó ṣe sùúrù àánú ọlọ́run tó ṣe fún yín tọ́lọ́run wájú yín sínú àánú náà ọlọ́run máa mú yín jáde kú ń bẹ̀. Àmín. ọlọ́run kọ́ máa sì kó wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Àmín. àmọ́ àtúntò ọlọ́run kọ́ máa ṣe bẹ́ẹ̀ fún yín lọ́tún. Àmín. ọlọ́ògùn ọlọ́run tí ń fi ń ṣe ṣíṣe rẹ̀ lọ́wọ́ báyìí ọ̀la gbólóhùn àmì wa mẹ́ta jọ̀mọ́. Àmín. Àmín. Àmín ya Allah. bisimilahi kulhu allahu ahad. Àmín. Bismillahir Rahmanir Rahim. Kul huwallahu ahad. Allahu samadu. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amina. Amina. Amina ya Allah. bẹ́ẹ̀ gbogbo bí a ti máa tu àdúrà wa débi tí àwọn bàbá máa bá a dé òní ọwọ́ ọlọ́run náà la tó sí bá òní dákun ọlọ́run máa lékún fún wa. Amina. yàtọ̀ kédélẹ̀ rẹ̀ bisimilahi kulhu allah bisimilahi náà tó iná kan. Àmín. Bismillahir Rahmanir Rahim. Kul huwallahu ahad. Allahu samadu. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainakal kaothar fasolli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Amina. Amina. Amina ya Allah. fatiha atahiyatu rabbana. Àmín. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Arrahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim. غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمين. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين آمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين 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 يا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين. Ọlọ́run kó bá dúpẹ́ fún bàbá wa kabiru a'immati hadhihi alwilaya fún ẹ̀kúnrẹ́rẹ́ àdúà eléyìí tí wọ́n ti ṣe fún wa. Ọlọ́run má ṣe léyìí lẹ́yìn ọ̀kan tó kù fún bàbá ìmáàmù àgbà. Àmín. Ṣe àmì rẹ̀ kó gòkè dáadáa. Amina. Kásì àmì náà kó pé mẹ́ta. Àmín. Àmín. Amina. Àmín. Ya Allah. Ọlọ́run kó bá a san yín lẹ́san rẹ̀. Amina ya Allah. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà tí ó dàrú tí wọ́n bá ti parí àdúrà báyìí owó àdúrà bẹ̀rẹ̀ síwájú àwọn àgbàlagbà wa òun ló kù tí a máa lọ bẹ̀ ní kánmọ́kánmọ́ owó àdúrà ìsíjòkó láti ọ̀dọ̀ ẹrú Ọlọ́run tó tọ́ ọmọ àwọn ẹni rẹ̀ tó jẹ́ ọmọ àwọn ẹni rẹ̀ safirul ulama Sheikh Abdallah bun Abdulrahim Arademi Olohunkemi wọ́n ní owó 1 million naira kó máa jẹ́ owó àdúrà bẹ̀rẹ̀ síwájú àwọn àgbàlagbà wa. Ìwọ fi kábàárà fi pọ́wọ́ òun lé sọ pé Allahu Akbar. Allahu Akbar. Waziri Ngeri of Ilorin Emirate ọmọ àwọn àgbàlagbà bákan náà Senator Abubakar Bukola Saraki Olúwa Bukola mi Olúwa Bukola mi ẹ ti mọ ibi tí èyí wọn ti máa wá báwọn. Bàbá wa Imam Arademi tí wọ́n jẹ́ Senate President, former Senate President 100,000 owó àdúrà bẹ̀rẹ̀ àtẹ̀lére fún bàbá wa Olohunkemi Sheikh al-Imam Abdulrahim Arademi 50,000 aláṣẹ apàṣẹ ní Imam Rahim International School 50,000 owó àdúrà bẹ̀rẹ̀ Dr. Ismail Arademi 40,000 naira Alhaja Ahmed Arademi 20,000 Alhaji Muhammad Olohunkemi Arademi Al-Barkah gbogbo àwọn tí mo dákọ̀ nínú kí Ọlọ́run tọ́lọ́run fi bùn bàbá wa ìmọ̀lẹ́sìn òun náà ní gbogbo wọn. Bàbá wa Jarullah 20,000 naira Mukadam Jarullah Mukadam àgbà ajísàn àwọn nù níbo ló kù sí alájà wa ìkẹsàká 5,000 alhaji wa Olúwaníṣọlá onímọ̀lú 50,000 wà dọ́ bẹ̀rẹ̀ wájú àwọn àgbàlagbà ọ̀yà ọba jansi àkáǹtì ẹ̀rọ Ọlọ́run kan alhaji wa Mujahid tí wọ́n jẹ́ alárànṣe tòótọ́ fún àwọn ẹni rẹ̀ tó sì dúró pẹ̀lú ìfẹ́ pẹ̀lú wọn alhaji wa Mujahid wọ́n ní owó àdúrà síjòkó níwájú àwọn àgbàlagbà wa 500,000 naira
bàbá ìyàwó engineer Ahmed 50,000 naira. Ajiwa Mujahid bàbá ìyàwó ganu. Okay. My Lord, Honorable Justice Abdul Latif Kamaluddin, 20,000. Fadilatu Sheikh Abdul Qadir ẹ̀rọ ọlọ́run náà oníkẹ́hún 50,000 naira. Jama bismillahir rahmanir rahim tẹ́mínà jẹ́ kàmbẹ̀ 10,000. Bàbá àgbà ìmọ̀lẹ̀sìn Arademi 20,000 naira. Bàbá wa Fadilatu Sheikh Tajuddin Bun Shuaib Guruma. Bàbá wa Tajuddin Kọ̀rọ̀ 10,000 naira. Sheikh wa Musa Onimago 5,000. Bàbá àgbà lẹ́gbà 5,000. Bàbá wa Imesi 2,000. Oya. Alhaji wa Kayode olówó lọ́mọ náà 50,000 naira. Bàbá wa Kaje 5,000. Lawyer Gambari 20,000. Lawyer Gambari odidi ní ká máa mú wá. Billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض
فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون. ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون. وله من في السماوات والأرض كل له قانتون. صدق الله العظيم. الله أكبر كبيرا. lọ síwájú bàbá. Allah. bàbá mọ́mọ́ àgbà. wọ́n ní ẹ̀yin méjèèjì yìí ẹni ńlá nìyí. wọ́n ní ẹ̀yin méjèèjì ẹni ńlá nìyí ẹ wá gbé nǹkan ńlá wá. àwọn àgbàlagbà wọn láwọn bẹ lọ́n fún yín kó dákun kó fún yín lẹ́mìí gígùn. Àmín. pẹ̀lú àlàáfíà tó nara tán. Àmín. pẹ̀lú fọkànbalẹ̀ láyé àti lọ́la alkiyama. Àmín. pẹ̀lú albarka alkuranu tẹ́kẹ́ náà. Àmín. wọ́n ní ká ṣe àmì mẹ́ta fún wọn. Àmín. Àmín. Àmín ya Allah. gbogbo wa náà ta dẹ́tí sí ọlọ́run jẹ́ jẹ́rẹ̀ dídẹ́tí sí alkur'an. Àmín. lónìí àtọ̀la lójú àtẹ̀yìn láyé àti lọ́run àmì wa mẹ́ta tó dà. Àmín. 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 Àmín ya Allah. ìjókòó wa yìí ọlọ́run fún alùbáríkà sí i. Àmín. ọlá àmì mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. ọlá yìí ń tẹ́ ké ọlá yìí tẹ́ ké ọlá àwọn tá a gbọ́ ọlá àmì wa mẹ́ta. Àmín. 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 Àmín ya Allah. bisimilah subhana rabbika délẹ̀. Bismillahir Rahmanir Rahim. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalina alhamdulillahi rabbil alamin. Àmín. Àmín. Senate president. Àmín ya Allah. former Senate president wọ́n ní àwọn tó kal Kùránì méjèèjì yìí 100,000 wọ́n ní kó máa lọ sọ́dọ̀ wọn. Senator Abubakar Bukola Saraki bàbá àgbà Olohunkemi 50,000 bàbá Imam Arademi 20,000 bàbá Nima Rahim 20,000 owó àwọn afáàtọ́kẹ́ Kùránì. bàbá Mukadama àgbà owó àdúrà tí wọ́n ṣe fáwọn alálùkùránì kó máa lọ sọ́dọ̀ bàbá Imam àgbà owó àwọn tó kẹ́ Kùránì ni. bàbá wa Khalifatul Adabiyya gẹ́gẹ́ bí ìsìn wọn gbogbo ibi tí wọ́n bá ti dé táwọn ọmọ bá kẹ́ Kùránì báyìí àwọn ni wọ́n kọ́kọ́ máa mú wá láti fi kí àwọn tí wọ́n ké ọlọ́run bá sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀. Dr. Arademi 20,000. Baba Jaru, Aja Ahmed, Aji Muhammad. Baba Jaru mo ti wí. Nísìnyí. Aji Muhammad 10,000. Come on. Àwọn ní wàlí babalá gẹ́gẹ́. Fadilatu Sheikh Muhammad al-Bashir Adam Abdallah al-Ilori 5,000 naira. My Lord, the sitting Grand Kadi of the Kwara State Federal Court of Appeal. Àkótí kan owó Kùránì.
Aláàjì Káyọ̀dé olówó lọ́mọ náà 20,000. Bàbá wa gbà oníkẹ́wù Al-Khalifa Abdul Qadir. Bàbá wa ìmọ̀lẹ́sìn Arademi. Bàbá alágbà lísì á máa lọ síbi ètò tó kù. Àwọn ọmọ ní wàlímà kí wọ́n máa bọ̀ báyìí. Ẹ jọ wọ́n máa jẹ́ kí kàkà kí òun kó déwájú yìí rárá. Ẹ dákun wọ́n máa jẹ́ déwájú yìí. Wọ́n máa jẹ́ déwájú yìí. Oníbí máa rọ́ọ̀fù àti tí wọ́n á bálánsì ẹ̀ padà ó lè máa rọrùn. Ẹ dákun kọ́ máa fún àlìkẹ́ńtà àwọn ọlọ́ọ̀kan bẹ̀ yẹn ká máa gbọ́ láti bí. Wọ́n sì jẹ́ pé sáyé tó a ṣe fún wa. Ọlọ́run níbi fáàlù ti kú ọ. Ẹ̀jẹ̀ tó wọlé o. Àwọn oníwàlímà àtàwọn àbúrò wọn ẹ dákun tó bá jù bẹ́ẹ̀ lọ ẹ fún ọlọ́nà ń bẹ̀ yẹn ká kọjá tó lọ lọ́wọ́. Àwọn ìyàwó kọ́ máa bọ̀ ní kánmọ́kánmọ́ báyìí. Ìkàlẹ̀ bàbá àgbà lẹ́rùbú Zainul Awliya lẹ́ẹ̀kan sí bàbá wa àmọ́ wàlímà kọ́mọ́ kẹ́ni kankan káàkiri káwá jòkó lẹ̀ wọn kọ́mọ́ bọ̀ ọ́ síwájú bàbá àmọ́mù direct. àmọ́ ní wàlímà káwá kí bàbá àmọ́mù àgbà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ́ lọ kí bàbá wa ìmọ́mọ́ àgbà kọ́ sì jókòó sáyé tá a ṣètò fún wọn. Ta ló wà níbi fáànù ti kú o ẹjọ́ tó wọ́n lọ́hùn. Ẹ ṣeun púpọ̀ àwọn ní àlìkẹ́tà ó ti dá bẹ́ẹ̀ ó ti dá bẹ́ẹ̀. Alladhi ajara Allah fasara ajara ọlọ́mọba àṣẹyìn lẹ́sẹ̀ rẹ̀ ọlọ́mọba àdúpẹ́ fún yín ọlọ́mọbi lọ́dọ̀ ọlọ́run nísìnyí bàbá àgbà Olohunkemi wọ́n ní ká bá wọn kí àwọn àgbàlagbà síjòkóó ipe ìkàlẹ̀ yìí ó kún àwọn lójú púpọ̀ ó sì jẹ́ nǹkan tó wú àwọn lórí tòun tà ní dáadáa kankan lọ́dọ̀ yín ẹ sì tún wá dá wọn lóhùn nítorí ọlọ́run wọ́n ní ẹ dákun torí ọlọ́run nǹkan àlejò yìí ó kéré jọjọ àmọ́ kẹ́ ẹ bá wọn fìfẹ́ gbà ní nítorí ọlọ́run látòrí OON Kabiru A'immati Kwara Samata Dr. OON owó 500,000 kó máa jẹ́ owó Bámidélé sí àpò bàbá wa ìmáàmù àgbà fún tìbútòrò ilẹ̀ Kwara bàbá wa àgbà ìmáàmù nímọ̀lẹ̀ 400,000 wọ́n ní kó máa lọ bẹ̀bẹ̀ bàbá ìmáàmù Gàmbàrí 300,000 naira
owó àpò àwọn àgbàlagbà wa pé ẹ ṣeun man kana yuminu billah bàbá ajánásí àgbà 250,000 man kana yuminu billah wal yawmil akhir falyukrim dayfahu bàbá wa alfa rabbana 200,000 sí àpò wọn bàbá wa Al-Barnawi Al-Ilori bàbá wa dábọ̀rọ̀nù 250,000 owó àpò ìpè ẹ̀sẹ̀ púpọ̀ kẹ̀ẹ́dá wa lóhùn bàbá wa Sẹ́ríkì Màlàmẹ́yì 200 kó máa lọ sọ́dọ̀ bàbá Mọ̀lánà Mufti Diya 250,000 owó àpò bàbá ìpè ẹ̀sẹ̀ Mọ̀lánà Mudirul Markaz 250,000 owó àpò bàbá ìpè ẹ̀sẹ̀ púpọ̀ Sheikh Al-Hamawi bàbá mi ló kú erin lẹ́yìn kọrin gbogbo àwọn mọ́gàjí aláǹgùá forum bàbá wa ọ̀pọ̀lọ́ mbẹ́mbẹ́ 250,000 àwọn balógun kó máa lọ papọ̀ bàbá balógun alánàmú mbẹ́mbẹ́ 250,000 àwọn dáúdù 250 gbogbo àwọn balógun àwọn náà nù àwọn dáúdù ọ̀yà gbọ́lọ́kù sí ẹjá sáyé ẹjọ́ eléyìí kó ń bẹ̀ pẹ̀lú tẹ́líbà bàbá khalifa gbárígì dọ́mà àwọn nù bàbá khalifa gbárígì dọ́mà aláàánú wọn bẹ́ẹ̀ bẹ̀ sẹ́ bàbá àgbà ilé olówó ìta mẹ́rin bàbá wa oníwùrìdí ní pàkátà ẹ bá ń ṣe kó débẹ̀ ó wà pọ̀ àwọn àgbàlagbà bàbá wa Sheikh wa Salman Saura ọ̀yà bàbá Mufasiru Lágbàjì ẹ bá ń jẹ́ ó débẹ̀ pẹ̀lú àṣẹ bàbá àmọ́mọ́ àgbà láfi ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun tó rọ Ọlọ́run Al-Barkah yín náà ní fi ń dé àwọn ibi tí ń dé yìí Imam Ṣọlágbẹrú Àgbàjì ọ̀yà ẹ pẹ̀lú mi bàbá Khalifa Gbódòfù bàbá Lórùbú Zainul Awliya bàbá Lórùbú dà Zainul Awliya bàbá Al-Gambari Sheikh Mustapha Al-Gambari Gbódòfù Imam Munabawu àwọn dà Imam Munabawu ẹ mọ̀ wá Imam Munabawu dà Imam Munabawu ẹ bá ń ṣe kó débẹ̀ Professor Hamza Abdulrahim wọ́n ní kó máa lọ sí àpò yín bẹ́ẹ̀ tí ń gba takada ẹ máa gba tìta báyìí náà Professor Khalilullah Gbódòfù a máa fi ẹfẹ́ lókun yín kún nísì ìwọ lókun sí bàbá Imam Salati sorry Professor Abdulgani Abdulsalam Abimbola Professor Abdulgani Abdulsalam Imam Àgbà Àgbàjì wọ́n ti dé ọ̀yà pẹ̀lú tẹríba àádádó díẹ̀ tàbá ti pín díẹ̀ nísìnyí ká lè tètè bọ́ síbi ètò tó kù bàbá Imam Sàrùmí aláàánú ayé ọ̀yà jamasido mímọ́ ó ti wà lọ́wọ́ alikali Aliba Sakama Aliba Sakama ni bàbá Mufasiru àti Uwajidu bàbá Mudiru Palace ẹ bá mú bàbá wa Mudiru ilé ọba bàbá wa Dr. Salejo tí bàbá Mudiru ilé ọba ayé bá ń gbé fún àwọn afáàmìnù bàbá àmọ́mọ́ ọlọ́jẹ́ wọn tí ì dé tí bàbá ń ta mẹ́rin yẹn dà ẹ̀dá kẹ́ mú wa ó wà ń bẹ̀ wọ́n tí bàbá olówó ń ta mẹ́rin yẹn mú wa bàbá Sheikh Sharafuddin Ajara bàbá Sheikh Sharafuddin
Àjàrà bàbá olówó tàmẹ́rin ó ti létò bàbá Khalifa olóróró ọjà gbọ́ àlífà ọlọ́rọ̀ ẹgbà àlífà ọlọ́rọ̀ nígbà bàbá olówó bàbá Khalifa gali àbúrò bàbá Abu Gambari ó ti wà lọ́dọ̀ wọn ti àlífà ọlọ́rọ̀ Mudiru Muhyiddin College of Education gali àbúrò òun ni Alifa gali Mudiru ẹgbà alikali ti Mudiru ni baba Sheikh Usman Sanu Sheikh Al-Mufassir ó wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀. Chief Imam Ìjàbẹ́ Ọ̀ṣun State ẹ dákun ẹjọ́ dọ́dọ̀ wọn. Alifa Sale Koto ọ̀yà ẹ bá ń ṣe kó débẹ̀. Bàbá Mọ́mú Aláya wọ́n wá kí àwọn àgbàlagbà wa nísìnyí. Bàbá Mọ́mú Aláya nísìnyí pẹ̀lú tẹríba níwájú àwọn àgbàlagbà wa a tún padà síbẹ̀. Ẹtí bàbá wa Làdáni àgbà bàbá wa ìmáàmù akọ ẹ̀yẹdẹ gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀nbẹ́ bàbá wa ìmáàmù odò ọba gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀nbẹ́ ó ti létò nísìnyí àbá wa Babátúndé bàbá wa Mufti Diyar ọmọ wọn kan ti gbà bàbá wa Sheikh Kamil Aláya ọ̀dọ̀ wọn ni ti bàbá wa ìmáàmù Aláya wà Mọ̀lánà Mufti Diyar wọ́n ní ọ̀kan nínú kí ọlọ́wọ́ àwọn fẹ́ kọ́ bá wọn kí bàbá wa ìmáàmù àgbà síjòkó Alfa Babátúndé Al-Amani Muhammad Jami Al-Amani ọ̀yọ̀ wọ́n fẹ́ ṣe tarhif bàbá wa ìmáàmù àgbà láti Markasul Amani. حمدا لربك حمدا لربك حمدا لربك يا شيخنا عبد الله أرادمي حمدا لربك وشكرا إمامنا حمدا لربك وشكرا إمامنا وصف الجميل كفى الإمام الأكبر حمدا لربك وشكرا إمامنا وصف الجميل كفى الإمام الأكبر وانزم على النسم في أفق الوراء أنزى إمام المسلمين لأنبر عاش البشير ممجدا ومعظما عاش البشير ممجدا ومكرما أبقى له رب السنين لمنبر يحيى البشير وعاش كل أهمة حول البشير هكابرا وهكابرا والمالوي منه كذاك لجنبري bàbá Mọ́mú àgbà وهجانا الدكتور ربنا شهر وخليفة الأدب وخليفة الأدب وسلك مالمي وخليفة الأدب كذاك الأبهجي
وخليفة الأدب كذاك المركز قد زين الدنيا لنا بل طهر والواعظ القمقام تقرن بابا في نطقه أعيا كل تهيرا Olohunkemi مفتي شاتر شيخنا أرادمي أبدا أنه كفي الدنا لا يسجر إني أناتك شيخنا أرادمي فالخير يمطر والأناه تهدر يرى الإمام لنا الذي خلق الورى يرى الإمام لنا الذي خلق الورى ويديم خيرك في الدوام لنا جرى يا رب بارك يا رب بارك في بنات أرادمي يا رب بارك في بنات أرادمي وبولهن وهكدهم لا يصدر وبولهن وهكدهم لا يصدر. àwọn ọmọ àgbà wọn lè ṣe dá púpọ̀ wọn lọ́wọ́ sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀ nísìnyí àyà sọ́dọ̀ ànábì níṣẹ́jú méjì bàbá ti kú ọ̀nbẹ́ a máa lọ gbọ́ wàásí lọ́dọ̀ bàbá oníwàásí lẹ́yìn bẹ́ẹ̀ àwọn àgbàlagbà wa wọ́n pè kí ó sàmọ́ ní wọ̀límà lẹ́nu. nísìnyí àwọn pákéjì tó wà nílẹ̀ yìí Dr. Alikali máa dúró níbi fáànù yìí àwọn tá a ti fún ní envelope àtàwọn mọ̀ àwọn pákéjì yìí yóò máa dọ́dọ̀ wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ní máa riwo dání àwọn tá a ti pè nítorí Ọlọ́run àníṣẹ̀ṣẹ̀ tún máa pe orúkọ yẹn padà nítorí àsìkò. Aba mama Arademi, Aba Jami Al-Amani, Aja Al-Barkah, Dr. Ismail, Aja Ahmed, Aji Muhammad, gbogbo wọn Arademis. Ìṣẹ́jú méjì káyọ̀dọ̀ ọ̀gá kówá ọlọ́lá nábì tiwa Muhammad. Àwọn tí wọ́n ti gba envelope tẹ́lẹ̀ kí wọ́n rán àwọn ọmọ wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan. Alikali dá wọn mọ̀ sẹ́ wọ́n ṣe bí ó ṣe dọ́dọ̀ wọn ọwọ́ alamini. وليتك تألو والآيات مريعة وليتك ترضى والأنام غضاب وليت الذي بيني وبينك أمرون وبيني وبين العالمين خراب إذا ساء منك الود فلكل عين فكل الذي فوق تراب تراب نحن بالله عزنا لا بمال ومنصب كل من رام ذلنا حسبنا الله والنبي الله عليه وسلم. إن قومي تجمعوا وبقتلي تحدثوا لا أبالي بجمعهم كل جمع مؤنث فدعا ربه أني مغلوب فانتصر سيهزم الجمع ويولون الدبر صدق الله مولانا العظيم. الله أكبر. títí tànàb Muhammad. الله عليه وسلم. ni mo fi kí kalẹ̀ bàbá wa gbà bàbá wa ìmáàmù àgbà fún gbogbo tí ń jẹ́ Kwara State ní àpapọ̀. دام الله حياته. ìlú àkójọ kárí ń pẹ́. آمين. bàbá wa gba ìmáàmù Malawi. دام الله حياته. bàbá wa gba ìmáàmù Gambari. دام الله حياته. bàbá wa gba Janasi àgbà. دام الله حياته. bàbá wa Rabbana bàbá wa Mufti Diyar. دام الله حياته. bàbá wa gba ní ẹyẹ nkọrin àti kalẹ̀ gbogbo àwọn àgbàlagbà bàbá wa Alifatul Adabiyyin. bàbá wa Mudirul Markaz. salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته.
صلي على محمد ذي العمد النبي محمد الله عليه وسلم العمد لي لا إله حمد مرئ أخلص في أدائه الله عليه وسلم أحمد والأمد من نعمائه الله عليه وسلم أن خصنا بخير أنبيائه محمد الله عليه وسلم محمد سيد كل عبد محمد سيد كل عبد الله عليه وسلم أول خلق الله نور أحمد النبي محمد الله عليه وسلم أصل الورى سيد كل سيد النبي كدما تنبى قبل تين الجسد فهو أب لوالدي وولدي الله عليه وسلم قد كان من نور النبي الكل النبي محمد الله عليه وسلم العلوم خلقه والسفل الله عليه وسلم فلكان فريق والنبي أصل ليس له في العالمين مثل مولا يصلي وسلم دائما أبدا على حبيبك خير من خلق كل ظلمت ظلمة من آية ظلام إلى أن اشتكت قدمه برمي وشتمي شتمي أشعر تحت الإجارة كاشيا وترفع وراودت الجبال شمومي النفس فاروعة أيما وعددت زوده في ضرورته إن ضرورة لا تعدو على الإنسان وكيف تدول دنيا ضرورة لولا لم تواجه دنيا من الأدب محمد سيدي كوني وثقلين والي فريقين من أرب ومن أجل نبي مليانه النبي نايف لا أبا في كولنا من ولا النبي واليبيب له تريد زواجه كل يوم من أول مقام فكان به نفي خالد وفيه خلق والله ولم يدانه في علم ولا قام وكل يوم رسول لا يملك تعرفا من البارئ وشفا من الديام وواقفون لديه عند عادهم من نقطة العلم أو مشاكلة دعمات النصارى في نبيهم وحكم بما شئت مدعا فيه وعدكني وانسب إلى ذاته وانصب إلى ذاته ما شئت من كرم وانصب إلى قدره ما شئت من عظم
ta ló tó bẹ́ẹ̀ bí ìbá sàn nẹ́bì tiwa Muhammad. Allahu alayhi wa sallam. tó bá lè yorùbá nẹ́bì oríire ló tó ga sí. Allahu alayhi wa sallam. ọ̀dọ̀ bàbá mukadamu àgbà là ń lọ báyìí. bàbá wa bàbá àgbà wọ́n ní madihu rasul sallallahu alayhi wa sallam. Allahu alayhi wa sallam. wọ́n ní ó sì yìn ànábì fún wa ó sì yìn. wọ́n náà fẹ́ yíwọ̀n náà bẹ̀ lọ́wọ́ ọlọ́njọ́ máa bá a mú fún ọ Àmín. mọ́jọ́ ó sàyí bá a mú fún ọ láìláìláìláìláì Àmín. wọ́n ní ká ṣe àmì mẹ́ta fún un Àmín. àmín 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 ya Allah bismillah idha ja'a nasrullah kọ̀ọ̀kan fún un bismillah rahman rahim. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. bàbá Olohunkemi wọ́n ní 50,000 Alamini bàbá wa Imam Arademi 20,000 bàbá mukadam jalullah Allah. bàbá olúwalí ṣọlá mujahiduda nísìn ibo ló tún kù sí a ti wà níbi wá sí lọ́nà bàbá mukadamu àgbà báyìí ní Rahim 20,000 Dr. Arademi a ti ń lọ sọ́nà bàbá mukadamu àgbà a sì gba ìkòlẹ̀ wọn gẹ́gẹ́ bí ìṣe níwájú àwọn àgbàlagbà wa Waziri Ngeri Sẹ́nitọ̀ Bukola Saraki owó kílẹ̀ lẹ́yìn ó bàbá wa mukadamu àgbà nígbà tá a ti ń dé agbárin ibẹ̀ lọ 100,000 naira. Bàbá ọlọ́pàá wa ẹ dákẹ́ ẹ jẹ́ kí kó dọ́dọ̀ bàbá. Ìkòná bàbá wa mukadamu àgbà ibẹ̀ la wà báyìí. Ó débẹ̀ ẹjá jòkó tó Ọlọ́run tá fi mọ́ sàwọn ètò yẹn látọ̀dọ̀ bàbá wa gbọ́ Olohunkemi 400,000 ìkòná bàbá wa. iná àtẹ́yìnáka èyí tí a máa fi béèrè àlékún àlàáfíà bàbá mukadamu àgbà wọ́n ní ake lápapọ̀ wọ́n sì láwọn àtà àjòkó tá à ń ṣètò yìí kálukú ó jòkó lẹ̀ torí pé ìjòkó ajisan lẹ́yìn tí bàbá wa Abdullahi Arademi tí wọ́n ń ṣe wọ́n èé fẹ́ kí nǹkan ní nǹkan kọ́ dàrú káwá bá wọn tó tiwọn náà lọ́nkọ́ bá tó tàwa náà torí ìdí eléyìí kálukú ó farabalẹ̀ káké náà àti náà dáadáa pẹ̀lú nǹkan tí a máa ké sí àwa náà ó jòkó lẹ̀ ni ká má di àwọn àgbàlagbà lójú ẹ̀já àwọn náà ó jòkó lẹ̀ last born lè dúró tiẹ̀ iná àtẹ̀yìnẹ́kà wọ́n ní ake kóhó yẹn mọ̀ àti tá a máa ké sí bisimilahi rahman rahim iná àtẹ̀yìnẹ́kà kaothar fasalli lirabbika wanhar inna shanihaka huwa al-abtar inna kafaynaka المستهزئين إنا أبا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم آمين متى متى آمين 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 يا الله àwọn tí a ṣe náà wọ́n ní ọ̀sán mi fúnra rẹ̀ ọlọ́mọṣà bíi àbùkátà tiẹ̀ náà àmín káwá farabalẹ̀ láàrin ìṣẹ́jú pélòó kan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للذي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات
أن لهم أجرا كبيرا وبالحق أنزلنا وبالحق نزل الله وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا وقل الحمد لله الذي لم يتخذ ولد ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبره تكبيرا صدق الله العظيم. èyí tó dáa jù fún ọ níjòkó yìí òun ni kó máa fi jòkó yìí béèrè àánú ọlọ́run lọ́dọ̀ ọlọ́run torí ìdí eléyìí wọ́n ní agbọ́lọ́run tóbi lẹ́ẹ̀kan sí kó lóòkè dáadáa. Allahu akbar. ẹlẹ́ẹ̀kẹta kájọ ó hójú báyìí lọ. Allahu akbar. wá fi yíhun náà farabalẹ̀ síbi tó bá wà láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú mélòó kan. Now, astazin. bàbá mùkádàmù àgbà bíi ṣe wọn tẹ́yìn náà ti mọ̀ báyìí ti lè wọ́ ha tó wọ́n lè yàn ní jáde ńléwẹ̀ ń hò àní bọ́ sínú ọ̀rọ̀ láyéláyé tẹ́yìn náà mọ̀ àbí ká gba ìyọ̀nàdọ̀ àwọn tí ọlọ́run kó wálé lọ́wọ́. bàbá ìmáàmù àgbà ìmáàmù Fulani wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá. bàbá làwọn ti yọ̀ǹda kẹ́kẹ́ sòní wọ́n tún wá ṣàdúrà wọ́n lọ́wọ́ mọ̀ dúró tì yín. bàbá wa ìmáàmù Malawi wọ́n yọ̀ǹda. bàbá wa ìmáàmù Gambari bàbá wa Jánásí àgbà bàbá wa àfa wa Rabbana bàbá wa mufti diyar alimiskinu billah bàbá wa mukadamu wa àgbà ní ẹ̀yẹ ńkọrin bàbá wa ọlọ́gbọ̀ ẹ̀wà ti bàbá ìmáàmù àgbà nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nísìn ó ti wá di ọlọ́gbọ̀ ẹ̀wà gbogbo ayé àgbà ọ̀dà yín bàbá wa Dan Alali oníkìjìpá àgbà ọ̀dà yín bàbá wa Khalifatul Adabiyin àánú ọlọ́run yóò máa bẹ pẹ̀lú yín gbogbo ìgbà wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá bàbá làwọn yọ̀ǹda ẹnìkan bẹ tó jẹ́ àbá mùkádàmù àgbà ní dọ́là àwọn náà mo fẹ́ dákọ̀ yìí ẹ má bá wá sí wọn. o kọjá sọ́dọ̀ ẹnì bákan náà làwọn méjèèjì náà jókòó tira wọn. bàbá wa àjàrà sẹ́ yọ̀ǹda. àtàrúgbó. bàbá wa arúgbó sẹ́ yọ̀ǹda. irú ro ní ìborùn. bàbá wa láti Markaz àgbà yọ̀ǹda yín ọlọ́wọ́ bá dúró tì. bàbá wa àgbà national mission Ansarul Islam bàbá wa yára àgbà yọ̀ǹda yín bàbá wa àgbà gbogbo àwọn àfáà ló kún yàn yín tábà ní àmọ́ àgbà yọ̀ǹda àfáà lọ́pọ̀ kan kódà Jímọ̀ wà bá wa yàn yín gbogbo ẹni ọba Jímọ̀ ti bá wa àbíkọ́ náà yọ wá lókù. wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá wa balógun àgbà bàbá wa balógun alánàmú wọ́n ní sẹ́ yọ̀ǹda bá a ṣe séwù. Sheikh. bàbá wa Dáúdù wa. bàbá wa Dáúdù wa ní fàgbà Dáúdù wa ní bẹ́rẹ̀ Dáúdù wa lágàkà kò sẹ́ni tí ìmọ̀ ọkọ̀ wọn lọ́kọ̀ọ̀kan àti portfolio wọn níyà yìí. àti ní fufu gbogbo yín yọ̀ọ̀kan gbàmí lásìkò ni bàbá wa Sanusewu bàbá wa àdúrà mi gbà ṣé wàá Abdulrazak. àti wọ̀jí dú gbogbo yín láta. bàbá wa Alifa wa ní Sàkámù. bàbá wa ọgbárìgìdì mọ gbogbo yín mo gba ìdí ọ̀dá yín. Alifa wa ní Gbódòfù bàbá wa ìmáàmù wa ní Sàrùmí bàbá wa ní Kọ̀rọ̀ ẹ dákun bí n ṣe ń wo náà nù ni. ẹ jẹ́ n bọ́ sọ́dọ̀ àwọn àgbàlagbà níyà yín bàbá wa Grand Kadi wa ṣé wàá Abdulatif bàbá wa Imal Kadiri bàbá wa àgbà ṣé wàá Madibo bàbá wa Gáúsù wa níbàdí Èrùbú ọlọ́ọ̀bà dúró tì yín àgbà ọ̀dà gbogbo àwọn bàbá wa. Gáúsù làbúrárì ńkọ́. mo ti gbà ọ̀dà wọn Gáúsù làbúrárì àgbà ọ̀dà yìí àwa bọ́ sí ọ̀dọ̀ gbogbo tí ń jẹ́ ajísàn àní sọ pé ní àwa là ń ṣe nǹkan ẹgbẹ́ mo ti wí nìsín. ṣé olùkàlíkà náà wà ń tòsí. àgbà ọ̀dà wọn Sàláàtì àwa ajísàn àní sọ pé ní àwa ẹgbẹ́ mo ṣe pé là ń ṣe nǹkan bàbá wa Arademi Olohunkemi Alubarka ọmọ àwọn ẹni ọlọ́run nípa lẹ́yìn láéláé àgbà ọ̀dà yìí ṣé wàá járùlá bàbá wa onímọ̀lú bàbá wa àgbà nímọ̀ bàbá wa ìmọ̀ bàbá wa ìmáàmù wa Arademi gan tó kọ́ mọ́ṣẹ́ wa Abdulrahman bàbá wa Alubarka nímọ̀ Rahim dọ́kítọ́rù wa Ismail àgbà ọ̀dà àti gbogbo àwọn kálukú níkàlẹ̀ ó tó báwọn náà
ẹ dákun ẹ má bínú gbogbo ẹni ọba yọ̀dá pé ká sọ̀rọ̀ ọlọ́run kọ̀nàwọ́ ọ̀rọ̀ ọlọ́run kì í sọ̀rọ̀ yìí. ṣé wà ní mọ̀lẹ́mọ̀ọ́lá àbá sanu ṣéwù ẹ ṣeun ẹ ṣeun. ìṣẹ́jú tá a bá lò ní pọ̀ òní jímọ̀ shi na kanci na wọn kuma an ce ba rowa ba in ba mugun hali ba sai zama mugun zama látijọ́ tá a ti ń lò dé ńlọrin oríṣiríṣi òde là ń lọ. bẹ́ẹ̀ni. ọ̀kọ̀ọ̀kan ni àwọn ìmáàmù máa ń lọ wọn èé lọ rẹ̀gẹ̀dẹ̀ àmọ́ eré yìí tún yàtọ̀. sọ gbọ́ báyìí. ìwọ tó o bá ń bínú ẹni tí ń sùn lórí bẹ́ẹ̀dì tó yẹ pé muazinu ni ọ tó ń wíwèé kúwèé lásùbà àtọ́ ọmọ ọ̀hánrún lérí bẹ́ẹ̀dì níjọ́ kan wọ́n sọ kalẹ̀ láti rí pẹ̀tẹ́sì rẹ wọ́n lọ tí ọ bọlẹ̀ òun bínú ẹni tó lọ ń kẹnu síbẹ̀ àwọn ni wọ́n kọ́ sínú tírà ńgbà tá ànábì òtètè jáde ẹnu pé wọ́n lọ sọ fún pé ọ sì dúró lẹ́nu ọ̀nà asọ́láàtù khairu minanao mi kò sí nùrùn tẹ́lẹ̀ ànábì wa gbá a mú pé èyí mọ̀ dáa ẹjẹ́ a fi sínú òrùn wa ọ yẹ àjùkọ ọmọ yìí pé abẹ́ ńlẹ̀ pẹ̀tẹ́ẹ̀sì ọ sọ kalẹ̀ ńjọ́ kan àwọn làdáni wa nǹkan kí nǹkan là ń rí lọ́dọ̀ wọn o ẹ mú rẹ lọ lé kéwú. ẹ̀sẹ́jú méjì àbí mẹ́ta ó ti tó gbogbo tó kún yà yín ìmọ̀ ni. bẹ́ẹ̀ni bàbá ìmáàmù wa aláàyà ń bẹ ń bẹ ìmọ̀ ni. ẹ dákun gbogbo àwọn àfa ńláńláńlá tí wọ́n ti ń bá bọ̀ nílọrin àfi wọn bẹ Ọlọ́run kó tó wá kan àwọn alájí àgbà ṣé adam kó tó wá kan wọn kó tó wá kan àwọn gbàdúgbò àfi wọn bẹ lọ́hùn gbogbo ẹ̀yin tẹ́ gbé pilẹ̀ wá yẹn ní parẹ́. àmín. bọ́ọ̀ bá sámi ní mi tẹ́ ṣe fún ọ. àmín. àlífà àdàbí ó láti dájú ní ti fowó rán ni sí mi pé owó kò nànú. Allah. ẹ wá wo iye tá a mú lọlé. bí ìṣe wọn. a sì pín ni ẹni tẹ́ bá ń fún tí ọba pín ní wọn bá gbé kọ̀sẹ́sẹ́. tọ́ ọ̀sẹ̀sẹ̀ wọ́n ní kálukú ó pín má jẹ́ wọn ó gbé e mọ́ lọ́wọ́ ẹni ọba tí. má jẹ́ wọn ó gbé e pín má jẹ́ wọn ó pín lónìí àbúrẹ́là nísìnyí ó ti dérí mi bàbá wa ìmáàmù. bẹ́ẹ̀ni. àbúrẹ́là pé ó wà lérí mi yóò tó nǹkan bí 40 ọdún àti 6. tẹ́ ẹ ti fi ṣe rí báyìí pé ẹ̀ ń kọjá lọ. mi nísìnyí lónìí ń gba àbúrẹ́là lọ́lé. Allah. kọ́dà mi ní lò lọ́bì kan ń lò wájímọ̀ àmọ́ wájímọ̀ ńjọ́ mẹ́jọ. ẹ dákun mo béèrè kí n tó ṣe wáàsí èyí dà bí ọ̀dà. bàbá wa Olohunkemi ní gbogbo ẹ̀yin àbá àgbàlagbà àwọn provide security fún yín tẹ̀ bá lọlé tí ọmọ tẹ̀lé yín lọlé ni. ẹ wọn ò ní tẹ̀lé nìkan lọlé àwọn kátó ń bẹ́ lé. ẹ dákun tó lọ ẹ mọ́tò àní kẹ́ni tí wọ́n bá fún kó pin ní tèmi pé jẹ́ kó mọ̀ pé o lòde lónìí ọmọlẹ́yìn rẹ kó mọ̀ pé o lòde ó ti tán kò sí nǹkan míì tá a bẹ́ẹ̀ ṣe wá sí wọ́n ní ọgbà fún wọn. náà. kitabun bihi nílì náà. ẹ gbọ́ bẹ́ẹ̀ ti gbọ́ bí wọ́n ti ń kí bàbá wa ìmáàmù pé kàmùkàmù ẹlòmíín sá ń gbọ́ kàmùkàmù ni ó sì le láti tú. tọ́. ẹni orí Ọlọ́run pọ̀ lára rẹ̀ ni wọ́n ń pè ní kàmùkàmù lédè Lárúbáwá. Allah. bó ti pọ̀ lára bàbá wa ìmáàmù lára ọmọ bàbá wa ìmáàmù yìí náà orí Ọlọ́run pọ̀ lára rẹ̀. bẹ́ẹ̀ni bàbá wa Arademi. lillahi ma alibasa ní fẹ̀rẹ̀ wata bàbá sẹ́yìn bá ti rí aṣọ mi. wọ́n ní ẹ wo aṣọ táwọn wọ̀ yìí. ẹ wo aṣọ tí mo wọ̀ yìí ó ní náà lòun fẹ́ kí n wọ̀ wá bí wòlímà yìí. Olohunkemi ló fún bàbá àmùkádé àwọn àgbà. kò sì pé kò pé fún mi rán wọn ò sì wọ̀n mí ó sì ṣe déédéé mi. Allah. gbogbo oore tí ó ṣe déédéé rẹ lọ́wọ́ máa gbé jọ. àmín. ní amúlò ilahi. alálìbàdì kasiratun. ẹlòmíì kéwú àmọ́ lọ́wọ́ kẹ́ndì kéwú ẹ̀ wọ́n mọ̀ wá nbo ní tí ń rówó bí ọba rí lọ́nà rọrùn yóò rí iná rọrùn báyìí ẹ dá mi lóhùn. ṣé ọba rí owó lọ́nà rọrùn tó lè máa ná rọrùn báyìí. ẹ dákun tó rọ Ọlọ́run tó ṣe é ná ni bá ẹ bá ní bò ń towó ẹni tó bá ti ní bò ń towó ẹ sá dàpẹ̀ bó kọ́ máa lọ mínú sàárè àmọ́ tá a fà rí tóbi sọ pé àyà tún mi là máa lé. àyà tún mú sí lẹ́tún. bóyá wọn fẹ́ ṣe ìyàwó báyìí ni wọ́n ní ọ́ dájọ́ ní orí tiẹ̀ dá. àyà tún mi là máa lé.
bàbá bá ní àyàtú bìlà máa lé gbogbo wa láti mọ. ayatun musilatun. ẹ dákun ẹ wo bí kálukú ti wáyé nísì tí ọba da lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan tẹ́lẹ̀ wọ́n dé yìí ó ti da sẹ́ẹ̀rì tí bègé. at home. orí bó ti dánú lé báyìí wo bí wọn náà ti dánú lé báyìí ẹni tí ọba dánlé ò lè dáńtà nítorí eléyìí. kitabun. tíra ni. kitabun bi nílìnà sàádà táwọlìmùnà. Al-Qur'ani bá ti ń bẹ lọ́wọ́ yẹn ẹ wò pilẹ̀ tó ti lọ́ọ́ ké. ẹ wò ọ̀dọ̀ àfa àwọn tí wọ́n ti kéwù. ìṣẹ́jú méjì ló kù té lò ẹ wò ọ̀dọ̀ àfa tó ti lọ́ọ́ kéwù. kitabun. gbogbo ọkàn àfa ń dàrú sọ ọmọ ké wo lam yakun lahu rawna kò dẹrẹsì. gbogbo ibi tó bá lọ wọn ò ní mọ̀ láfa. ẹni àfa bá ń da tẹ́mi ọkàn àfa bá ń dàrú sẹ́mi ẹ̀ kò ní jẹ́ yàn. baba ẹ wo bó ti rí fún baba yìí. Olohunkemi Arademi ẹ wọ àwọn ọmọ wọn tí ń ṣe wòlímọ̀. kitabun bi nílìnà sàádà táwọlìmùnà. kílẹ̀ yẹn ń wá kílá bọ́bá ti pélé ni ó ti kọ́. bẹ́ẹ̀ni. mọ́tò ní bí ìgbà tó yẹ pé dílà ní ta mọ́tò. bẹ́ẹ̀ni. wòlímùnà. gbogbo tí ń fẹ́ lọ́lọ́run fi lé e lọ́wọ́. wọ́n gbọ́ dínà fàhálẹ̀ àríwá àìrásẹ̀ kìínàtìn. nafahali ariwaha. àìrásẹ̀ kìínàtìn. ntọ́ dára jù lọ́lọ́run bùn ọ́. òun náà ni pé ọlọ́run fẹ́ afẹ́fẹ́ kára rí ọ balẹ̀ ẹnìkan ọbọ kọ́ ọmọ sí gànàgànà káàkiri bí n bá lọ jẹ ẹ ní mọ̀ pé kọlu bá bu àyà. wàlá ìzà ilà bìtìbá ìsirọ̀tì. títóbi kan ò sí àfikún yẹn bá tẹ̀lé tà Al-Qur'ani ẹni wọn bá ti tẹ̀lé tà Al-Qur'ani yóò máa tóbi kìí ṣe pé títóbi tí yóò máa ṣe kẹ̀kẹ́ àfa ìkó sì máa wọlé tọ̀ torí eléyìí. wàtálì dùdáwàtìn. gbogbo tó ń bá ń wí ní gbogbo èèyàn ntọ́lọ́run ti ṣe bá dámà ní òsè fún wọn náà. Allah. onímọ̀tì ìlú ayé o yẹn ń bọ̀ ọ́ ní kíní kẹ́kù yẹn ń bọ̀ ọ́ ní kọ́ sọ kọ́sẹ̀ bó ti bọ̀ bàbá wa ìmáàmù. ọlọ́run kó mú ọ náà ni o. àmín. kọ́ máa sọ kọ́ máa sẹ́. àmín. ọ̀pọ̀ lọ fẹ́fẹ́ ẹ̀ bá a sáámi nítorí ọlọ́run. àmín. wà á má ní hàdà àmìnìhàjì wò sírọ̀tì. yẹ isi tayi an fi sulumati tata sulumati. ẹni ọba ló mọ bàtà Al-Qur'ani ṣe òkùnkùn lérí òkùnkùn lọ́wọ́ máa gbé ọmọ pè ní nǹkan ẹ fà á kó ń bẹ ẹ fà á kó ń bẹ. mani hada. gbogbo ẹni tó bá ní wọn ò gbàtà Al-Qur'ani ṣe. àmìnìhàjì wò sírọ̀tì. gbogbo táwọn ìmáàmù ń ṣe yóò kò bá a mú kì í sọ̀nà. ọ̀rọ̀ ó sì nǹkan mi ò ní wọ́n ń sa ẹ̀fẹ̀ yẹn lásán ni yẹ isi tayi an. bó ti máa lò ó lọ́nu láyé. fi sulumati tata sulumati. òkùnkùn lọ́ọ́ máa lò láyé wọ́n wá ń lọ àfa yìí tó wá ṣe ń tọ́ da ilé àfa rẹ̀ ní tún gbọ́ máa lọ. Allah. inú àwọn ọmọ tí wọ́n ń ṣe wòlímọ̀ èyí tí ń lọ ilé àfa àwọn bẹ́ẹ̀. èyí tí ń bá ń lọ ilé àfa a kì ẹ̀yin méjèèjì gbogbo yín láàkì ń lọ a sì kì àfa àti ń lọ ilé rẹ̀ náà ń lọ. èyí fọlá láyú kálóló mọ́lọ́kùn bèlèmẹ́lẹ̀ àìfọlá jẹyọ bàbá rẹ̀ níyìn ló ti ké káàfọ́ ọmọ ibẹ̀ fọmọ tí wọ́n gbé wa kó ṣe tọ́ lóhùn tí wọ́n ní wọ́n ṣe lára ọmọ tó bá gbéyàwó kẹ́ẹ̀sì jálẹ̀ lágbàjì tí wàá ti ń lọ. ìwọ ọmọ má sọ pé tọ́ bàbá mi. ìsàmọ́tàlì àyáhù bí kọ́lí bí ùnsà. bóbìnrin bá ń lọ ilé ọkọ tí ò bá lójú tí. bàbá ọkọ. èébú. ìyá ọkọ. èèmọ̀. àwọn ẹgbẹ́ ọkọ àtàbúrò. àrífín. fọ̀tàhásán. súnmọ̀tàhásán lílì jamali. bọ́mọ obìnrin náà ti wọ́ dáa tó bó ti wọ́ jáde ńlẹ́ẹ̀rẹ́ tó tábà àwọn èèyàn mọ̀ sí sí ọ̀ kì í sọ ọmọ rí má wù abẹ́ lọ́hùn o wasalaamu aleykum wa rahmatulahi. ọlọ́run bá sọ bàbá mukadama àgbà lẹ́sàn-án rẹ̀. àmín. bàbá mọ́mọ́ àgbà wọ́n ní wá sínú nínú wá sí àwọn ẹni ọlọ́run àwọn àgbàlagbà tẹ̀yìn tara wọn jáde ẹni ọlọ́run ni wọ́n
abẹ́lọ́hún wọ́n bẹ lọ́hún fún yín ọlọ́run sì gbà á láwọn àgbàlagbà yín gbígbà tọ́lọ̀ ń gbà fún wọn ọwọ́ adáàmà kọ́lọ́hún kó dákun kó jẹ́ kó dáàmà kó máa lọ gbére. àmín. àmín wa mẹ́ta mẹ́ta. àmín. 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 àmín ya Allah. àwọn náà bá a sàlékún ìyọ́nú rẹ̀ fún wọn. àmín. àwọn tọ́lọ̀ ń pè yín náà níkẹ́ kó jẹ́ lẹ́jọ́ dùnú lérí wọn. àmín. àmín mẹ́ta. àmín. àmín. àmín ya Allah. bisimilayi kul huwa Allah inna ataynaka al-kawthar alam nashrah. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وصل لربك ونهار إن شانئك هو الأبتر آمين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب إلى ربك فارغب آمين 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 يا الله. ọlọ́mọba àṣàwọn àgbàlagbà lẹ́sàn-án rẹ̀ orígun kágbá kéwú ibẹ̀ náà la wà báyìí owó kágbá kéwú kó máa mú bọ̀ àmọ́ká tó débẹ̀ bàbá wọn Olohunkemi Arademi wọ́n ní ìkòná àfa límì bàbá má dìbò wọ́n náà fẹ́ yín kó fi wòye bàbá má dìbò ìkòná wọn wọ́n náà ní bàbá Olohunkemi sèun àfa tó kọ́ àwọn máa ń kéwú 50,000 nísìnyí Haji Ahmed àti di orígun kí wọ́n gba kéwú ibi yìí náà ló lọ ọ̀dọ̀ àwọn baba alágége wà ń bẹ ibẹ̀ ló lọ ó ti lọ bẹ wọ́n ti gbà á àti ànáùnsì rẹ̀ pé lọ́dọ̀ baba alágége ó ì ti débẹ̀ former Senate President Waziri Ngeri of Ilorin Emirate wọ́n ní owó gbígba kéwú 250 bọ́dá mi nínú àwọn ètò yín ẹ̀yin fi tẹ̀ntì ń darí ètò sí ẹ̀sẹ̀ kó yanjú ó lè bá a nítumọ̀ àwọn alábà ànáùnsì gbogbo ẹ̀ bàbá àgbà Olohunkemi olóore mi ẹrú Ọlọ́run tó tọ́ ẹni tó fi mí lẹ̀ njọ́ táyé láàsí Olohunkemi ní òun bẹ́sẹ̀ gbogbo tí ń jára dẹ̀ mí ò lè parun ọ̀gbọ́ta nábì lọ́dọ̀ Ọlọ́run. Amina. wọ́n ní owó kágbá kéwú níwájú àwọn àgbàlagbà wa 1 million naira. Allahu akbar. mọ̀ sí ha gbọ́dọ̀ tóbi ni. tọ̀ 20 ó padà débẹ̀ yóò jẹ́ 50 tó èló la ta tí ò pé wa Ọlọ́run ó dúpẹ́ fún yín. kí wọ́n gba kéwú. jama wa bisimilahi rahman rahim 10,000 naira wọ́n ní ká gba kéwú àwọn èèyàn mú wá ní baba àti bẹ́ẹ̀ délẹ̀ ẹ̀yà kún un lọ́sà ibo ló kù sí ní ìṣẹ́jú kan àti lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà wa ajimuda siru wọ́n pè ọ́ Haji Lukman Kure 10,000 naira. baba wa gba Sheikh Kamil Alaya 10,000 naira 20,000. Sheikh wa Muhammad Sali wa Dangba 20,000. Haji Lukman Kure ètò wọn sọlá 2,000 kémi fi 2,000 sáko lọ́kọ́ wọn Kure fún adùn tó ń jẹ lára Alhaji Olohunkemi. Haji Abdulrasaq Dangado 50,000. Haji Tunde gbàdúrà èrè tí Kure jẹ́ bí ìyàwó ò tí ì parí ó ì ti yẹra fóònù ìyàwó sì ti parí nísìnyí báyìí
níwájú àwọn àgbàlagbà wa kágbà kéwú òun náà ló kàrá yìí Alwaris travel and tours wọ́n ní kí wọ́n gbà kéwú àwọn envelope tá a pè é ti ń dọ́dọ̀ kálukú lérí ìjòkó ẹni tí ò bá ti dọ́dọ̀ rẹ̀ yóò tún padà débẹ̀ bàbá mi Musa Gbọ́bíàká Àṣìfà global travels and tours 5,000 ṣe ti kó 2,000 yìí fún yín. Ajẹ́tùmọ̀bí gẹ́gẹ́ bàbá Imam Arademi wọ́n bùnmi lọ́wọ́ 30 ní Marahim ẹ ṣeun yóò dà fún yín. Haji Muftaudeen Amúlégbàláró Haji Abdulwahid Adéyanjú. Àwọn bàbá wa ìmáàmù àgbà pẹ̀lú tẹríba wọ́n ní ìṣẹ́jú méjì àfáà tó kọ́ ọmọ lálùkùránì àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta àfáà àwọn tó kọ́ ọmọ lálùkùránì wọ́n ní ká gba owó yìí kó nítumọ̀ ní ìṣẹ́jú kan bẹ́ẹ̀ ni 50,000 wọ́n ní ká gbà sí i kó pọ̀ envelope tó kù àti pákéjì. bàbá mọ́mọ́ àgbà wọn ní gbogbo ẹ̀yin tẹ́ ń sàròyé òní àtẹ̀yin tẹ́ wà lérí ìdúró wọn ní ẹ dá àròyé yín dúró náà kọ̀ dá abẹ́ gba kéwú fún àwọn ọmọ oníwàlímà wọn ní gbogbo ẹ̀yin tẹ́ wà lérí ìdúró ní ẹ dákun ẹ jòkó lẹ̀ nítorí Ọlọ́run ẹ dákun ẹ lọ́ọ́ jòkó lẹ̀ nítorí Ọlọ́run wọn là nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ó ní bí wọ́n bá ń jí kí alukur'an ẹ máa dẹ́tí yín gbọ́ ni ẹ má gbọ́ nǹkan mi má ní jẹ́ bẹ́ẹ̀ ẹ tún wá dákẹ́ ẹnu yín fẹ́m ẹ má ṣàròyé kódà bí wọ́n bá ṣàròyé sí ọ̀ngbà náà má dáhùn. anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́ni ọba ṣe bẹ́ẹ̀ yóò dẹni ọ̀la torí náà kí wọn náà kó lè bá dẹni ọ̀la ọ̀ya ṣe bẹ́ẹ̀ o kọ̀ wá yorùbá anabuwa Muhammad lẹ́ẹ̀mẹ́ta sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam àmín wa mẹ́ta àmínà 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 ya Allah. صلاة الفاتح آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين 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 يا الله. àwọn oníwàlímọ̀ wa bàbá ẹ̀mọ́ ọláwọ̀ mẹ́ta ni wọ́n ti gbé gbogbo wọn wọ́n yín fún wọn. ajẹ́tùmọ̀bí. wọ́n ní ẹ dákun ara yín lọ́kọ̀ọ̀kan. Ọ̀ya ẹni àkọ́kọ́ Rofiat. Rofiat kínní. Rofiat. Olohunkemi Arademi Albarka. Olohunkemi Arademi Albarka. Kaothar Olohunkemi Arademi Albarka. Kaothar Olohunkemi Arademi Albarka. Olohunkemi Arademi Albarka. Khairan Olohunkemi Arademi Albarka. bàbá mọ́mọ́ àgbà wọn ni ẹ máa wo wàhálà yín nísìnyí kí a sì máa dẹtí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين الحمد لله رب العالمين
العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون اللهم اجعلنا من المفلحين آمين. àṣẹdá fúnra wa torí pa ṣe ń tọ́lọ́ ní àṣẹ ẹni a bá ṣe ń ti ọlọ́run ní ó ṣe báríkà rẹ̀. wọ́n lè ṣe dá fúnra wa pẹ̀lú pé àtẹ̀lé àṣẹ ọlọ́run tọ́lọ̀ ń pa wá. torí pa adẹ́tí gbọ́. nítorí pé adẹ́tí gbọ́. adákẹ́jẹ́. a sì dákẹ́jẹ́. a sọ̀rọ̀ sẹ́nìkejì wa. a sọ̀rọ̀ sẹ́nìkejì wa. sẹ́nìkejì adẹ́nìkejì wa ló ń gbọ́ sọ̀rọ̀ sí wa. kọ́dà adẹ́nìkejì wa ló ń gbọ́ sọ̀rọ̀ sí wa. a ti dẹni ike ọlọ́run bá wọn. babalá a ti dẹni ike ọlọ́run bá wọn ni. ọlọ́njẹ́ a máa bẹ pẹ̀lú ike ọlọ́run lọ gbére. ọlọ́njẹ́ a máa bẹ pẹ̀lú ike ọlọ́run lọ gbére. ṣe àmì tiẹ̀ mẹ́ta mẹ́ta. wọ́n ní ọ̀sẹ̀ àmì fúnra rẹ̀ nígbà mẹ́ta amina 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 ya Allah. àwọn oníwàlímà wa mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n ní nísìnyí àwọn oníwàlímà wa mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ó ké padà fún wa. ọmọ Alhaji Abdallah. àwọn ọmọ Alhaji Abdallah Olohunkemi Arademi. ayé ké padà fún wa. ayé ké padà fún wa wọn lọ́lọ́run jẹ́ ọlọ́run. ọlọ́run yóò dá fún yín. ọlọ́run yóò dá fún yín. bẹ́ẹ̀ làwa náà la gbọ́dọ̀ máa dẹ́tí sí wọn. wọ́n ní bẹ́ẹ̀ ni àwa náà gbọ́dọ̀ máa dẹ́tí sí wọn nígbà tí wọ́n bá ń tún ké padà fún wa. gbọ́dọ̀ sinmi ẹnu fẹ́mfẹ́m. a tún wá gbọ́dọ̀ sinmi ẹnu wa fẹ́mfẹ́m. a gbọ́dọ̀ béèyàn sọ̀rọ̀ a gbọ́dọ̀ jéèyàn bá wa sọ̀rọ̀. wọ́n lá gbọ́dọ̀ béèyàn sọ̀rọ̀ a sì gbọ́dọ̀ jéèyàn bá wa sọ̀rọ̀ nígbà wọ́n bá ń ké. Ọlọ́run lè bá fún wa lóore tí ń bẹ ń bẹ. kọ́lọ́n kó lè bá fún wa lóore tí ń bẹ ń bẹ. bẹ́ẹ̀ ni ká ṣe o. wọ́n ní bẹ́ẹ̀ ni ẹja ṣe o. ọ̀ya. wọ́n ló ti yá o. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون ما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوفقون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ẹ̀jẹ̀ agbọ́dọ̀ ń tóbi fún ọ lẹ́ẹ̀kan náà. bàbá ní àwọn oníwàlímọ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta wọ́n la ké fún wọn dáadáa wọ́n sì ké padà fún wa dáadáa wọ́n la tọrọ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àbáwọn náà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ wa látòkè délẹ̀ ọjà sọpẹ́ lónìí àti lọ́la lójú àti lẹ́yìn láyé àti lọ́run ọláyà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam bisimilahi al-fataha bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'inu idina siratal mustaqima siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amina. Amina, amina ya Allah. Gbogbo bí a ti máa tu àdúrà látòkè délẹ̀, bàbá láwọn tútó bẹ́ẹ̀ náà, dákọ̀ lọ mọ́sàbọ̀ gbàgbà. Bisimilahi kulu wàllá, bisimilahi ní atẹ́nàkà, bisimilahi rahman rahim, kulu wàllá ahadu, Allahu samadu, lam yalid walam yuladi, walam yakun lahu kufuwan ahadu, amin. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر آمين 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 يا الله بسم الله كل هو الله بسم الله كل أعوذ بجيجي بسم الله الرحمن الرحيم كل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين 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 يا الله الفاتحة تحيات لله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمين 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 يا الله أبا ربنا أن gbogbo àdúrà tí bàbá ń ti ṣe látàárọ̀ gbọ́dọ̀ àmì wa mẹ́ta ọlọ́run gbà àmín
آمين آمين يا الله. بسم الله الفاتحة تحيات ربنا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم